Èrìnwó àjànàkú sùn bí òkè. Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn ti wàjà. Ikú ti wọlé wẹ́rẹ́ o, ó ti mú Olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùlẹ́hìn lọ. Ìdajì ọjọ́ Monday ọjọ́ 7 oṣù keje ọdún 2025 níròyìn àgbọ́sọgbárùn náà jáde pé Ọba Ọlákùlẹ́hìn ti rèwàlẹ̀ àṣà. Láìpẹ́ yìí ni bàbá náà ṣe ayẹyẹ 90 ọdún tó dé ilé ayé nítorí ọjọ́ 5 oṣù keje ọdún 1935 ni wọ́n bí Ọba Owólabí. Tẹ́ ò bá gbàgbé, ọjọ́ 12 oṣù keje ọdún 2024 ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ẹnjíníà Ṣèyí Mákindé gbé ọ̀pá àṣẹ fún Ọba Ọlákùlẹ́hìn gẹ́gẹ́ bí Olùbàdàn 43, èyí tó túmọ̀ sí pé ọdún kan péré ni bàbá yìí lò lórí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀.